Orí ìkànnì Ọgbọ́n Àgbà òun lẹwà o. Ṣé ẹ mọ̀ pé season 1 ti kọjá, ẹ̀yin tẹ́ bá ń bá mi lọ. Season 2 rèé, tàlátọ́kùn ètò Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ bàbá tó ń pè léegun létí nílùú Ẹlẹ́rẹ̀ Àdùbí. Ẹ wò ó, gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú season 1, òun ní Ọgbọ́n Àgbà TV tẹ́ wà yìí. A máa mú nǹkan táwọn bàbá wa fi ń gbá rìsáàsì nínú bíbélì àwọn àgbà, a fi mọ́ ọṣọmọ aráyé lóore ní. Bẹ́ẹ̀ ni, ta ni òun kọ́nà sílẹ̀ fóun, kọ́nà sí fẹ́mi o. Ọ̀nà ìdímọ́ lọ́kọ́, bẹ́ẹ̀ ni ọ̀nà ìdímọ́ aládàá, ọ̀nà má dìmọ́ èmi o. Ẹ wò ó, èmi náà ni o, Omilani Olúdáre Àrẹ̀mú, agbélé fọhùn ẹlẹ́rìn. Ẹ wò ó, lórí ètò yìí ní season 2 wa yìí, Asina mo tún mú wá. Bẹ́ẹ̀ ni, tọ́nà bá ti ṣí fún ẹ̀dá láyé yìí, gbogbo nǹkan tó bá ń ṣe yóò mọ̀ ọ́ lọ mẹ̀lọ́mẹ̀lọ́ ni. Ẹ wò ó dà, ẹja tún lọ báyìí nípa bá a ṣe ń jẹ ewé àtegbò náà ni o. Bá mi wó òróró màálù, ṣé o la etí ẹ̀ dáadáa? Bá mi wó òróró màálù. Tó o bá ti wó òróró màálù, bá ń wọ́ṣẹ́ àgànyìn àbọ̀ṣẹ́ àbùwẹ̀ dúdú wa, kẹ́ ẹ pò mọ́ra wọn. Tẹ́ ẹ bá ti pò mọ́ra wọn, wọ́n fọ́n lọ́fọ̀ rẹ̀, èní ni kò ní dọ̀la. Àwọn àgbà ní àwọn bàbá wa mọ́ínmọ́ ni. Wọ́n ní tí àgbàlagbà bá pa ẹran, á yọ òróró rẹ̀ sọ́tọ̀. Tí àgbàlagbà bá pa ẹran, yóò yọ òróró rẹ̀, yóò yọ sọ́tọ̀ ni. Bí ọmọdé bá pa ẹran, yóò mú òróró rẹ̀, yóò yọ sọ́tọ̀. Bọ́kùnrin bá pa ẹran àbóbìnrin, òróró rẹ̀ wọ́n yọ sọ́tọ̀ ni o. Ó wàá máa wí pé àtọmọdé o, àtàgbà o, àtọkùnrin àtobìnrin, ẹ wá yọ owó tèmi sọ́tọ̀ fún mi lénìí. Èmi Olúdáre Àrẹ̀mú, ẹ yọ owó tèmi sọ́tọ̀ fún mi lénìí. Ìwọ tún lọ lò ó. Inú àdúrà, inú èpè, ẹ fi kàn ránṣẹ́ sí mi. Ọgbọ́n Àgbà lètò, ètò lọ́gbọ́n àgbà, Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí, like father like son, ọmọ eégún létí lẹ́lẹ́rẹ́ Àdùbí. Èmi la tọ́kùn ètò, agbélé fọhùn ẹlẹ́rìn náà ni. Ẹ ṣé.